èèyàn lẹ́ ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lé ń kọ́. Gbogbo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lórí social media ó tojú sú wa o lórí ọ̀rọ̀ very dark man tí à ń gbọ́ wípé ó ń gbèjà àwọn ọ̀rẹ́ ẹ̀ Naira Marley àti Sam Larry. Lálàkọ́kọ́ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí actress Ìyábọ̀ Òjó sọ. Just saw in the next minute, that I checked the video they did, that it was all a setup, it was all a plan. I said, so if you did not beat him, because that same day there was a video where he was in the car and he had bruises, and then after that, you said even Zlatan, you guys went to eat, but I said, was Mohbad with you guys when you guys went to eat? He said no. That they didn't want him to leave. It was not that I helped Mohbad, with the boys to leave and all that. And then the next day or so, whatever, he went to file a petition. That he was even shocked when he received the petition that he had to do a counter petition and everything that we saw was a lie. So I said, okay. The video where you said, the voiceover where you said what he basing, all stations settled. Who did they bury? And I said, no, that was a slang he used to use, that was an old video that he had nothing related with. I said, okay, the video where he said, okay, sort of. At that time, the officer said, Madam, we have spoken to you Wednesday, Thursday, Friday. Just settle with these people and let it. For very dark man, I will talk about just myself and not go into what you people try to make me believe was the issue. I won't do that. If you want to do that, you can go ahead and do that. Because you people made me believe that it was a setup. Some certain people in the industry was jealous about him and the sex. And then people said maybe I was not aware, I was just used as a bait. Do you understand? And then they planted their people there to bring their money down. You guys made me understand in your own words that maybe they were jealous of him because at that time it was raining, and so the industry wanted to bring him down. So all those videos were brought out, and for me, I didn't know, so they had a lot was said, and I began to wonder in my head, I don't understand. Where is all this one coming from? Who was setting you up? Why would they want to go? We saw these videos. Èèyàn lé ṣé ti gbọ́ nǹkan tí actress Ìyábọ̀ Òjó sọ? Ṣé ẹ rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní àárín very dark man yìí? Ó ń jà fún Naira Marley àti Sam Larry ni. Ó wà obvious. Ẹ má jẹ́ kí very dark man kó máa gbé yín mọ́ra. Àwa mọ̀ pé gbogbo ọ̀rọ̀ yìí owó ló bá dé. Tí ò bá ń ṣe pé owó ló bá dé, èèyàn ò lè máa jà fún èèyàn tó ń búlì Mohbad. Tó jẹ́ pé gbogbo wa rí fídíò bí wọ́n ṣe ń búlì Mohbad kó tó di pó kú tó ń nà kiri. Ṣé ẹ mọ̀ pé ànàkí máa ń wà ni? Nígbà tán bá na èèyàn tán fún lápá lọ́rùn, tán fún lápá lápá, tán na ọmọ lọ́mọ kì, ìgbà wo ni ò ní kú? Ó máa kú. Ànàkí wà. A wá rí gbogbo bẹ́ẹ̀ ṣe búlì Mohbad lọ́tùn lósì. Ẹ̀yin wá ń sọ fún àwa wípé ẹ̀yin kọ́ lẹ ṣe. Ṣé ojú gbogbo àwọn ọmọ Nàìjíríà, ṣé ojú ń dùn wá ni àbójú wa fọ́? Gbogbo wa lè kọrí síbì kan náà o. Ẹ̀yin tẹ́ bá ń ṣàìdí very dark man wípé ó ń ṣàìdí Naira Marley àti Sam Larry, ẹ go ahead ẹ máa ṣàìdí wọn. Torí èmi mọ̀ pé Ọlọ́run Elédùmarè ó wà lọ́run tó ń wo gbogbo wa pẹ̀lú gbogbo nǹkan tá a bá ń sọ àti gbogbo nǹkan tá a bá ń ṣe láyé yìí. Ìdájọ́ wà fún oníkálukú o. Ìdájọ́ ó wà fún oníkálukú. Ẹ má get me wrong o. Mi ò sọ pé èèyàn kankan wà innocent. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ Mohbad kò sí nǹkan kan tí Ìyábọ̀ Òjó ṣe. Kí ni
a fẹ́ sọ nípa àwọn fámìlì Mohbad gan, ìgbésẹ̀ wo ni àwọn fámìlì Mohbad gbé? Gbogbo wa la wà lórí social media. Ìgbésẹ̀ wo náà gbé lórí ọ̀rọ̀ ọmọ wọn? Ìgbésẹ̀ wo ni wọ́n gbé lórí ọ̀rọ̀ ọmọ wọn? Because abiyamọ ni gbogbo wa. Báwo ni èèyàn kan a ṣe máa búlì ọmọ wọn títí tá máa lu ọmọ wọn tí wọn ò kígbe fáráyé gbọ́, tí wọn arrest ẹ̀ nígbà yẹn, tí wọn lọ sọ fáwọn ọlọ́pàá nígbà yẹn? Mohbad ń kọ petition kiri now. Gbogbo wa la rí petition yẹn tí wọ́n ń gbé wá sí orí social media. Gbogbo wa la rí pátápátá. Ẹ sọ nǹkan kan nípa ẹ̀ títí tí ọmọ yìí fi kú. Ọjọ́ tí Mohbad kú, ọjọ́ kejì ni wọ́n sin Mohbad o. Tí wọ́n sin, tí wọ́n fi pósí kékeré sí, tí wọ́n mú ọrùn ẹ̀ tí wọ́n ṣẹ́ sí inú pósí. Gbogbo wa la rí. Ìyábọ̀ Òjó yìí ló dìde, ló lọ bá àwọn commissioner of police pé wọ́n ní láti lọ wú òkú Mohbad. Ìgbésẹ̀ tí wọ́n dẹ̀ gbé nígbà yẹn pé kí wọ́n ṣe bẹ́ríà tó tọ́ fún un nítorí pé star ni. Òkè ńgbà tí ẹni ẹlẹ́ni dìde, gbogbo yín tẹ̀ ń bú Ìyábọ̀ Òjó, gbogbo yín ẹ̀ dìde ńgbà yẹn o, ẹ̀ dìde ńgbà yẹn o láti lọ wú òkú ọmọkùnrin yìí o. Wọ́n wá wú òkú ẹ̀ tán, gbogbo yín wá jókòó, ẹ wá bẹ̀rẹ̀ sí jẹun. Ẹ wá ń fi ọ̀rọ̀ Mohbad ẹ fi ń jẹun. Ẹ fi ọ̀rọ̀ Mohbad ẹ fi ń gbowó. Lóòótọ́ gbogbo àwọn èèyàn ń jà fún justice for Mohbad, ṣùgbọ́n àwọn ìkà ló pọ̀ jù nínú àwọn tó ń jà fún justice for Mohbad. Àwọn ìkà ènìyàn, àwọn náà pọ̀ jù lórí ọ̀rọ̀ justice for Mohbad yìí. Àwọn tó ń mèkó owó lórí ọ̀rọ̀ justice for Mohbad, tó ń fi òkú ọmọkùnrin yìí tó fi ń jẹun, wọ́n mọra wọn. Ní ìsìn ẹ fẹ́ da ọ̀rọ̀ justice for Mohbad, ẹ fẹ́ dà lé Ìyábọ̀ lórí. Gbogbo ẹ̀yin tẹ́ ti ń ṣe justice for Mohbad, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, result wo lẹ́rí kó jáde látọjọ́ tẹ́ ti ń ṣe justice for Mohbad? Result wo lẹ́rí kó jáde láti gbà tẹ́ ti ń ṣe justice for Mohbad? A máa rí nǹkan kan, a rí nǹkan kan dìmú. Okay. Kí wá ní ti Ìyábọ̀ Òjó nínú ọ̀rọ̀ yìí pé ẹ rí justice for Mohbad? Ẹ wá lòun ló da justice for Mohbad rú. Báwo ló ṣe dàrú o? Ẹ jọ̀ọ́ ẹ sọ fún wa. Ìwọ VDM ó lọ gbé chat group tó jẹ́ pé WhatsApp group, anybody ló lè create WhatsApp group. Ó lọ gbé chat group, ó bẹ̀rẹ̀ sí post chat group. Àárín nǹkan kan tó wà nínú chat group yẹn, kò sí nǹkan kan tó wà ńbẹ̀. Ẹ kàn ń wá àtàmọ́mátàmọ̀ lẹ̀ ń mú kiri láti fi kọ́ Ìyábọ̀ Òjó, láti fi kọ́ lẹ́sẹ̀. Kò sí nǹkan tí Ìyábọ̀ Òjó ṣe o. Oore ni Ìyábọ̀ Òjó ṣe, nítorí pé àwọn fámìlì Mohbad wọn ò gbégbèsè láti lọ wú òkú Mohbad. Wọ́n fẹ́ sin báyẹn ni, wọ́n ṣe fẹ́ sin nìyẹn. Tí ò bá ń ṣe ọpẹ́lọpẹ́ Ìyábọ̀ Òjó tó ní kó lọ wú òkú ẹ̀, ọmọ yìí wọn àìbá mà ti má ṣe justice for Mohbad mọ́. Ìwọ VDM, ṣé ìgbà tí wọ́n sin Mohbad ṣé o dìde ńgbà yẹn? Ṣé o dìde, ṣé o jà? Ṣé o dìde, ṣé o jáde ipe kò yẹ kán sin ọmọkùnrin yìí báyìí? Ṣé o dìde, ṣé o jáde ńgbà yẹn? Ní ìsìn ó wá ń jà fáwọn ọ̀rẹ́ ẹ̀. Ó ní pé wọ́n fẹ́ bà record label wọn jẹ́. Nǹkan tó ń jà fún nìyẹn. Gbogbo wa la mọ̀ pé kò sí pé ò ń jà fún justice for Mohbad. Àpò ẹ̀ ló ń jà fún. Justice for Naira Marley ló ń jà fún, àti Sam Larry. Ó wà obvious. Gbogbo wa à lè sùn ká kọrí síbì kan náà. A lè sùn ká kọrí síbì kan náà. Kò sí nǹkan kan tí Ìyábọ̀ Òjó ṣe. Ẹ kàn fẹ́ lọ ọ̀rọ̀ yìí, ẹ fẹ́ lọ ọmọ lẹ́sẹ̀ ni. Ọlọ́run Elédùmarè ó dẹ̀ máa gbìjà ẹ̀. Ọlọ́run Elédùmarè máa jà fún. Nítorí pé nǹkan tí èèyàn ò bá mọwọ́, tí ò bá mẹsẹ̀, tó jẹ́ pé ó ṣe oore ni, ó di pé kó fi gbogbo ẹ̀ lé Ọlọ́run lọ́wọ́. Kò sí nǹkan tó kàn mí nípa ìyàwó Mohbad. Because kí ni? Ọ̀rọ̀ ìyàwó àti ọkọ nìyẹn. Bàbá Mohbad wà láyé ńgbà tí ọmọ wọn fẹ́ Wùmí, wọn ò lè lọ,
wọn ò sọ̀rọ̀, kò sí nǹkan tó ṣe sí i. Ó ṣe wá jẹ́ pé nígbà tí Mohbad wá kú lẹ wá ń rojọ́. Fámílì Alọ́ba wọ́n mọ nǹkan tó fẹ́ náà. Gbogbo ẹ̀yin tẹ́ ń dá sí ọ̀rọ̀ fámílì Alọ́ba, ẹ fẹ́ dá sí ni, because bàbá Mohbad wà ń bẹ̀ tó ń rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sọ́mọ wọn nígbà tó wà láyé. Bàbá Mohbad ò dìde, wọn ò jà nígbà yẹn, wọn ò pariwo nígbà yẹn. Tó bá jẹ́ pé gbogbo nǹkan tẹ́ ń sọ nípa relationship Mohbad àti ìyàwó ẹ̀ ńgbà yẹn ó ń ṣẹlẹ̀, kí ló dé tí àwọn pẹ́rẹ́ǹtì Mohbad tí wọ́n dìde kí wọ́n jà ńgbà yẹn? Kí ló dé tí wọ́n ò jà ńgbà yẹn? Ó ṣe wá jẹ́ ìgbà tí Mohbad kú ni wọ́n wá ń jà. Ẹ̀yin náà ẹ ro ọ̀rọ̀ yìí dáadáa, ẹ ro ọ̀rọ̀ yìí dáadáa. Gbogbo ìgbà tí ọmọ wọn ń pariwo tó ń sáré kiri, Naira Marley ń lé òun, àwọn mafia record ń lé òun kiri o, wọ́n fẹ́ pa òun o. Kí ni bàbá Mohbad ṣe ń gbà yẹn? Kò ṣe nǹkan kan. Kí ni ìyá Mohbad ṣe ń gbà yẹn? Wọ́n ṣe nǹkan kan. Okay, ìgbà tó ọmọ wa kú, ṣé ìgbà yẹn náà wá fẹ́ jà? Ẹ wo ẹ̀yin èèyàn lé, ẹ má jẹ́ kán tàn wá mọ́ lórí social media, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ má jẹ́ kán tàn wá mọ́. Gbogbo wa a lè sùn ká kọrí síbi kan. Ó ti wà obvious pé very dark man ó ń jà fún Naira Marley àti Sam Larry. Kò sí àwọn kankan tó ń jà fún ju àwọn méjèèjì lọ. Justice for Mohbad kọ́ ló ń ṣe, justice for Naira Marley and Sam Larry ló ń ṣe. Èmi dẹ̀ mọ̀ pé Ọlọ́run Elédùmarè ó máa fi gbogbo nǹkan tó wà ní àárín ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ó máa hàn sí ojú ayé báyìí, kedere ló máa hàn. Nítorí because mi ò mọ why tó jẹ́ pé ẹ̀ ń pa àwọn irọ́ bàǹtàbàǹtà lórí social media yìí. Ẹ̀ ń pa àwọn irọ́ bàǹtàbàǹtà, àwọn irọ́ tí ò yẹ kẹ́ ẹ máa pa lẹ̀ ń pa. Ṣé ẹ pọ́ dẹ̀ ní gbogbo wa ni? Ìwọ ń jáde ó ń sọ pé ó ń sọ fún ìyàbọ̀ ẹ pé kí o kó má padà wá sẹ́kọ̀ọ́. Ṣé wọ́n lo lè kó ni? Ṣé wọ́n lọ lọ́hùn ni? Ṣé wọ́n lè Elédùmarè ni? Wà á máa búlé àwọn èèyàn lórí social media, wà á bú president, wà á bú ọlọ́pàá. O ò ní good record kankan, very dark man. Kò sí record kankan tó ní tó dáa. Kò sẹ́ni tó lè bú, kò sẹ́ni tó lè sọ̀rọ̀ sí. Ó máa bú gbogbo àwọn commissioner yẹn. Ó máa bú ìwọ́de ní ìwẹ́ ò dáa. Ìgbésí ayé ẹ̀ ò dáa. Record ẹ̀ ò dáa. Kí wá ló dé tó ń bú àwọn èèyàn every time? Ìwọ búlé àwọn èèyàn. Ṣe analyze lórí fídíò àwọn èèyàn. Ìwọ ló máa ṣe oríṣiríṣi, ìwọ ló máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ lórí fídíò táwọn èèyàn bá ṣe. Ó ṣe dúró náà, ṣé ò níṣẹ́ mi tó ń ṣe lórí social media yìí ni? Every time wá ti post fídíò bíi 8, ṣé ò níṣẹ́ ni? Okay, wọ́n ti ẹ̀ ti sọ pé ò níṣẹ́. Wọ́n ti ní monetization nǹkan tó fi ń jẹun nìyẹn. Tí wọn bá dẹ̀ monetize page jẹ, báwo ló ṣe fẹ́ rówó jẹun? Wàá jókòó sí orí social media látàárọ̀ títí dalẹ́ ni. Lórí kíni èlò ni YouTube ń fún ẹ àti Facebook àti gbogbo èlò náà ń san fún ẹ. Monetization tó jẹ́ pé owó kékeré náà ń fún yín. Òun lẹ́wà sọ di bàbàrà. Lórí ọ̀rọ̀ monetization fẹ́ bà live èèyàn kan jẹ́. Inú àdẹ̀ máa dùn pé mo fẹ́ destroy live ẹ̀. Mo fẹ́ destroy life. Ó lè destroy life tọ́lọ́run bá ti build o. Because irú ẹ̀ ti pọ̀ jù. Ó ń pa fóònù nínú rọ́. Irú ẹ̀ ó ti pọ̀ jù. Kí ló dé? Wàá máa bú everybody. Bó ṣe lọ bú Davido náà nìyẹn. Ìyẹn ọmọ àgbà nìyẹn ò gbọ́ nǹkan tí yẹn sọ ní tó bá bù òun ò ní dẹ́ lò. Because silence is the best answer for a fool. Ó máa ń rò pé o lè máa parọ́ fún àwọn èèyàn lórí social media yìí. Àwọn tó bá lè parọ́ fún máa parọ́ fún wọn. Ṣùgbọ́n àwa yìí, irú ẹ̀ ò lè jẹ wá láíláí. Irú ẹ̀ ò lè jẹ wá. Mi ò kí à ń pa owó monetization o. Kò má fi hàn pé bóyá owó monetization ni mo fi ní page. Ṣùgbọ́n àwa máa bá yín sọ òótọ́ ọ̀rọ̀. Ọmọbìnrin yìí kò ṣe anything. Kò ṣe nǹkan kan fún yín. Ẹ kàn mú àtàmọ́ ni lórí social media. Kò sí nǹkan kan tó wà nínú group chat yẹn gbogbo ẹ̀ lárí. Kò sí nǹkan kan tó wà ńbẹ̀. Ẹ lọ wáṣẹ́ ṣe. Ẹ lọ wá iṣẹ́ gidi ẹ lọ wá ṣe.
In fact mo máa ń rò pé kí ló dé tí ó yẹ pé àwọn YouTube yìí kí wọ́n máa wo gbogbo àwọn nǹkan burúkú tẹ̀ ń ṣe lórí YouTube. Mo máa ń rò bẹ́ẹ̀. Kọ́ńkọ́ mú péjì yín kọ́ńkọ́ shut ẹ̀ down. Ẹ̀yin èèyàn burúkú yìí. Kí ló dé náà? Wálẹ̀ ti pọ̀ jù. Ìwọ nìkan ló wà lórí social media, ẹni tó ní jẹ́ ká nísinmi. Lọ wáṣẹ́ mi ṣe. God bless you all.